Yeke o pronto, yeke o pronto. Ó bá jí àbọ̀ bẹ̀ kaná, àtẹ̀bàtà ṣe kúròǹdó. Ọmọ ọlọ́bẹ̀ tí ń jẹun àárò. Yeke o pronto, yeke o pronto. Tó bá jí àgbọ̀ bẹ̀ kaná, àjẹ̀bàtà ṣe kúròǹdó. Ọmọ ọlọ́bẹ̀ tí ń jẹ ìyàwó bẹ̀jọ́ tún fúlù rè yí o dìdìrín ṣáàní dẹ̀jọ́ tún fúlù nìyí o dìdìrín ṣáàní ta ló nà déńdé ta ló nà déńdé yéké o pòróntó. Yeke o pronto, tó bá jí àgbọ̀ bẹ̀ kaná, àjẹ̀bà láwọ̀ ẹ̀fọ́ mi lò. Mo ti dé síbi tí kò sẹ́ni tó lè tú. Bí tí mo dé sí bàálà kò sí bàbá tó lè tú. Ọ̀lẹ́ fàájò ọkùnrin jobless náà ní disable. Mọ́tò tí kan bàbá lẹ́sẹ̀ dídìrín pọ́npọ́lọ́ alápá máa ṣiṣẹ́ alẹ́sẹ̀ máa ṣiṣẹ́ 24 hours igbó ni kàtà tẹ́tẹ́ ìyẹn ń kán. Ìyá Ìbàdàn mi understand gbogbo àwọn payment tó ṣe síbí o mi understand it because tó bá fẹ́ tébù ọjà fún mi bó ṣe sanwó eléyìí wàá san tó fẹ́ lábẹ́lẹ̀ sómi nílé ìṣe ọjà lẹ́ni ṣó yẹ o mú payment kan jù síbẹ̀ yẹn o mú payment kejì jù síbẹ̀ yẹn bó ṣe ju gbogbo ẹ̀ kélékèlé yẹn kò yé mi so bóyá kó lọ kọ́ṣẹ́ lọ́wọ́ A.K.A bó ṣe ń ṣe kò yé mi torí èyí tó kọ́kọ́ pé ó kọ́kọ́ san €100 kan ó ní bóyá fún ti game store ni kò yé mi tó kọ́kọ́ san ni gbogbo tó san lé ní gẹ́ bí 300 and something mi mọ̀ bó ṣe gẹ́ ṣó yẹ. Yéké o tó ẹ bá ń gbọ́ mọ́ mi déńdé àdàtọ́ lẹ́nu ọ̀lẹ́ àfàjò ìyá mi dálé mọ́ṣú èwo ni ti bàbá kíngin dídíndín bí ò ní táìmù tiẹ̀ ó lè dájà ká ní pé o máa ń ṣó mọ̀ pé o máa ń ní ìdíbákì ni bó ṣe ṣe ń gbà ti Kàsálí náà nù ó lè dájà tó bá ti rí pé mo ti ń ṣe ṣó ẹ̀ nìkan bó ṣe máa ń jáde nìyẹn ẹnu gbẹ òní ìdí owó ọ̀lẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ gidigba agùnmọ̀ níye o olórí dẹ́ǹtì ẹ̀jẹ̀ ti ta sí ọ lórí wọ́n wò ọ́ láwòsùn. ẹ̀yin admin yẹn blọọkì gbogbo àwọn sáré mo ti kàn yẹn kò yẹ kí n sọ fún yín Bàsúnú ẹ̀ blọọkì bí àwọn sáré mo ti kàn yẹn ó ń wo iṣẹ́ mélòó mo ti tẹ́lẹ̀ jẹ́ ń ṣe pépà lè fún ẹ ètò òfin sunkún yẹn ọ̀la ń bí wọn nínú ni màmá mi náà ní à ó ń ta wìtí ibi tí ṣiṣẹ́ lọ kásùnkàgẹ́ enterprises òpònú ọ̀dẹ̀ ó kàn wà níyà mí lẹ́nu ó fẹ́nu ara ẹ̀ sọ ó lé gẹ́ẹ̀ kan tó fẹ́ ní London ó ní kó lọ ṣe IVF ètò ló fẹ́ ní polytechnic tó lọ́gán ló ní kó lọ ṣe IVF àtúngbẹ́ ètò tó ń fẹ́ lẹ́nu gẹ́mẹ̀tọ̀ ní kó ṣe IVF ó rí pé kò sọmọ lára rẹ̀ ta ló sọ pé mo bímọ fún ọ àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ti dé ọkọ ló lọmọ méjèèjì tó wà lọ́wọ́ mi kò sí ètò jọ ẹnu wọn mo kẹ́ wọn sí ọ lọ́wọ́ ní máa ò bí mọ́ bó ṣe sọ náà ni Onídémọ́lá ìwọ́kọ́ ló bí àti tó ti kú ó sì jẹ́ pé gbogbo ogun IVF ó ní I spent £8,000 for VF pàtó oníwò ní general manager àwọn security bọ̀bọ̀ ò kàn dójú tì mí ó kàn dójú tì mí wá sí pé lẹ́yìn ọjọ́ mẹ́ta mi nickname mo máa ń fún ẹ mi ìfẹ́ kọ́ mọ̀ pé mo ní attribution pẹ̀lú ẹ̀ tó ti ní partial stroke ó ń datọ́
ó lè dájà bó ṣe ń gbà ti Kàsálí náà nìyẹn tó múra kẹ́ńkẹ́ńkẹ́ tàbá mi ọ̀rẹ́ mi tàbá mi ọ̀rẹ́ mi wèlíì mi ọ̀rẹ́ mi mo ti rí dáhùn yẹsẹ̀ áńgẹ́lì ó lè dájà wọ́kọ́ ló gbìgà àwọn ọba. mi ìfẹ́ sọ púpọ̀ tí ẹ kọ́ mo bá wá torí ó máa ṣẹ̀wọ̀n gàrà tí ò dání tó máa mọ tí mò ń tú sílẹ̀ fún ẹ ó máa ṣẹ̀wọ̀n. yọ̀ǹba tún gbọ́ wípé ọmọ Wálé àti Bùnmi rí gbọ́dọ̀ gbà tó tiẹ̀ ń sọ tó sọ pé tó bá parọ́ kó má dá fún ẹ tó dá fún ẹ tẹ́lẹ̀ ni kò dá fún ẹ. wọ́n ń bólówó tákà ibú owó ìyàwó lánàá mẹ́kan onílé mẹ́ta ó máa di mẹ́rin ti Dublin gan mọ̀ process ẹ lọ́wọ́ ó kàn kúkú òjijì ó parẹ́. ìfọ̀ ní pọ́nrán mi mọ́ èmi agúnmọ́ ìbàṣìbàṣì mágùn níṣẹ́pẹ́ kẹ̀kẹ́ kí ló wà nídìí ẹ̀ àtẹ̀sókó tó jọjú àṣekó tó dọmọ́ bí mo fọmọ bọ̀ láṣìírí ni wọ́n ló wá lọ́mọ ni ẹ̀ta tó ló fẹ́ ní London IVF náà ni kò wọ́ọ̀kì ètò fẹ́ ní Nàìjíríà IVF náà ni kò wọ́ọ̀kì ètò tún gbé lẹ́nu jẹ́ mẹ́ta yìí ṣìgìdì Àkúrẹ́ IVF ni kò lè wọ́ọ̀kì àló ò lọ́mọ lábẹ́ 2003 mo fi kí ló dé tó fẹ́ kú sórí owó mi sísì tí ò dáa kò ní tẹ̀ ọ́ lọ́wọ́ wá wo ní èní mo ti pa 2007 and I will show you now. Jọ́rí pépà mo wà yìí o ti báńkì òsì ń bẹ̀ o kí ló dé tó fi orí burúkú ń ṣòṣì náà ìlú làwọn bá gbé fún ọ tó bá gbélé fún ọ ní kán ra lé fún ọ nílùú òyìnbó kókó ní bẹ́sí tètè council house fún ọ ìlérí ibú ni ẹ o ọmọ ìbànújẹ́ ni ẹ o ìyá rẹ kò jẹun ọmọ ó lè jẹun ọmọ gbogbo èrú ẹ tó ń sá kiri láti yọdún ni pé èmi tí mo ṣẹ́gun sí mi bíi pé kò pa mí kò àwọn ọmọ òun tí ọmọ kékeré ó ti ń ṣí pépà lè fún ẹ ṣé tìrì owó gbọ́ pé ọlọ́mọ tó ti tú wá ọlọ́mọ kan wá fi ṣẹ́ pàyà wọn látàárọ̀ wọ́n tú dé ni ibi ó tún mẹ́ni tó fẹ́ franchise ọjà mi láti Nàìjíríà 1.2 ló fẹ́ fi ṣe bọ̀tí mi ní fún DKY tó bá wà lórí láìpẹ́ kí ni mo sọ fún ẹ nípa franchise yẹn mo ní mi ò franchise ṣé òun lè franchise mo ní tó bá franchise at your own peril mo ní ṣé òun rí tiẹ̀ ní ìdẹ́gẹ̀ ń pé kí ni argument wa 1.2 lẹ́yìn fẹ́ franchise ẹ̀ mí ní ìdí ẹ̀ mo ti pọ̀ mo ti parí iṣẹ́ kí n wọlé lóko jẹ́ n bọ́ ṣọ́ṣẹ́lẹ̀ mo ti pọ̀ èmi ń fi ọjà Nàìjíríà ṣàkọni kẹ́dẹ̀ wá máa wò ó ẹlẹ́dẹ̀ ó dọ̀yọ̀ o ẹni tí mo sẹ́ndì ọjà Nàìjíríà sí tí mo ní mo ṣe register post ẹ̀ ní last week of last month tó ní within 7 days ẹni yẹn ti rí gbà tí máa post ẹ̀ dé Nàìjíríà á lọ àmọ́ mi ò tájà Nàìjíríà torí àwọn tí ìlú òyìnbó gan ò tí gbọ́ṣẹ́ mi wò tán ṣó yẹ àwọn tí ìlú òyìnbó gan ò tí gbọ́ṣẹ́ mi wò tán kí ló mọ tó ń ṣe àwọn broadband lónìí mo ṣakọni mo fi packaging sí àwọn arájà máa ní ń kọ́ ẹjọ́ àwọn fẹ́ franchise kò sí franchise ẹ má pè mí fún ẹni franchise àwọn tó wà lọ́wọ́ rẹ̀ gan-an DKY gbogbo wọn má lè gbà lọ́wọ́ wọn gan but mo kì í jẹ́ pé kán bá mi tà mo kàn dá wọn lọ́lá ni pé kán máa jẹmù lálọ́ ni ẹ mọ̀ pé mi náà mò ń ta gàmí láti bí ọdún méje ibi tí mò ń di gàmí láti bí ọdún méje ni mo kàn fún wọn pé kán máa jẹmù lálọ́ ni so mo kàn fi help wọn ni pé kán máa jẹmù lálọ́ website ni ẹ lọ website máa dẹrù wọn wò ó tí o tún mi wà pọtumọ́tò tí mo mọ́ ń lò bọ́ọ̀sì ìyẹn náà ti kún wà ń ta olórí burúkú ni ẹ obìnrin sì di ọmọlẹ̀ láti 2003 ìbí Fádèyí olórí èmi ẹ fún ṣe tán ó mọ̀ pé wọ́n lè tú ẹ tó máa fi kú tó bá sọ àìsàn tó ń yọ ẹ lẹ́nu á mú oògùn tá a lò fún ẹ kò sí nǹkan kan tó dẹ̀ ń yọ ẹ lẹ́nu ju laziness lọ laziness jẹ́ kájọ kó ID card ibi tá a ti jọ ṣiṣẹ́ wá ibi tí mò ń bọ̀ ẹ̀ ni ìyẹn di Sunday chat ID card ìgbà tá a ti wọ̀lú ìwà lọ́wọ́ mi ìgbà tí mò ń ṣe kíá
ó tún gbé mi lówó lọ fi ta tẹ́tẹ́ ayé ẹ̀ wá bàjẹ́ òun pàtàkì tán ó lè dájà tó bá ti pé mi ò dẹ̀ lógun abúrò pé mo lógun àwọn ọba ni àbáwọn ọba gan ló ń sá kiri fèmí gan tó ń bẹ̀bẹ̀ kiri èmi ò lógun tó bá ti di pé ẹnìkan ti fẹ́ máa gbógun tìmí lórí Facebook báyìí ló máa di speaker torí ebi ọlọ́wọ́ rírọ wọ́n ní ẹnìkan bí ẹlẹ́rìí pé kí tó fi ṣiṣẹ́ báwo ló tún lásídẹ́ǹtì ìwọ tó ń lọ pátí tó ń rìn ló lásídẹ́ǹtì ọ̀lẹ́ o dẹjọ́ tó ń fúlù ọdún 4 ni mo gbà lọ́wọ́ ẹ̀ kò ìlóòdù ni o bá ti fi hàn yín íńtánẹ́ẹ̀tì yẹn slow yẹ́rì ọdún 4 ó ní kí iye fewé gbá wọn mọ́ kò ní dáfẹ́ tó bá ní wọ́n fewé ìfẹ́ gbá wọn èèyàn pàbí tá a dé ẹ̀yàn èèyàn tẹ́rìn rewé lọ́wọ́ mi gbígbà ẹni nígbà tẹ́bi ọpọlọ tèmi ò sùn èmi lọ́pọlọ wo lọ́pọlọ banku ó ti lo depression tablet ibi ò tẹ mọ̀ pé mo sọ náà mo lò wà lórí disability mo àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún mi ó fẹ́ náà rẹ̀ ṣe ńgbẹ̀ lásìdẹ́ǹtì tó ló ti wà lórí disable ọpọlọ ò correct ọpọlọ ò ṣiṣẹ́ mọ́ òun dójú tì mí ṣóyè ẹ̀mí ẹran mo fáyìn bọ́dì ló ní òòlẹ̀ engine òun ti ṣòwò rí òun ti yé kíní kan ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó ń darúkọ gbọ́n pàdí mi títẹ́ ta ti wà látàyè ìgbà oníwọ̀wọ̀ lóyìnbó owó lóyìnbó 96 lámú ọ wọlé òun pé táwọn àṣà Fatai ìbí sí lè gbé fọ́tò Fatai jáde níjọ́ Sunday tí a jọ yà ní Klinger Court as far back as 1989 and I will bring the picture kọ́lọ̀ kó fún òun kẹ́ kaniẹ́ bàbá òun general manager àwọn ọdẹ ó wà nílùú òyìnbó ó upgrade rẹ̀ gbọ́dọ̀ jẹ́ general manager wà níbi iṣẹ́ ọdẹ ìwọ tó níwèé nígbà tó ń ṣiṣẹ́ ọdẹ iṣẹ́ orí búṣàkùlé yín bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń gáréèjì ẹ̀ sì ṣe ọdẹ ẹ̀yin ọmọ ọ̀ràn kíran ẹ̀yin ọmọ ilé yín wọ̀jì ò tí ì rí nǹkan kan ẹ blọọkì gbàgbó sìn án ṣé kò sí bẹ́ẹ̀ ẹ bá mi blọọkì wọn olórí burúkú wọn ti débí yìí nà án. tag mi báwọn abẹ́yẹn bá mi pín nǹkan kan bí báyìí. ó lọ́mọ lọ́wọ́ mi nǹkan kan mo fẹ́ bẹ́ẹ̀ kó tẹ̀ dípò máa justify rẹ̀ ẹni tó bá di pé kó stop ṣáàtì tó ń ṣe ikú òjijì ni ó pa tọmọtọmọ tí wọ́n gan bá wá dá ṣáàtì yẹn dúró ṣé mọ́tò sì gbà ẹ́ níjọ́ tó lọ ra ẹja aláràn mọ́tò máa gba ẹsẹ̀ méjèèjì kí mo sọ fún yín mọ́tò máa gbẹ̀sẹ̀ méjèèjì èmi ti make orúkọ you are too jealous you want to be a blogger ìgbà tó ń jẹ́ pé kí ló tiẹ̀ wí náà baba brand on the throne why are you using my slang who knows you wọ́n ń wẹ̀ láwọ̀ òsùnkún òun wo rẹ̀ láwọ̀ rẹ̀ rìn àwọn ọmọ ewé ló pọ̀ mẹ́tò ń wẹ̀ wọ́n ń wẹ̀ sí ẹ̀ ẹlẹ́nu wíwọ́ bí apá ajá ẹnìjọ́ mẹ́ta kọ́ ló ń gbóbìnrin kiri ló ń gbé ṣìgìdì àkùrẹ́ kiri yẹn níbo I'm a spokesperson bí a lè fira wá lẹ̀ àwọn ẹbí ọkọ mi rè ìyẹn tó ti bọ́ lọ́wọ́ ẹ ṣiṣẹ́ Esabod ni àwọn méjì tó fún lórúkà Dublin nǹkan àkọ́bí barrister Rasaki ìyàwó ilé ẹ̀gbọ́n ẹ̀ tó fún lórúkà Dublin nǹkan jẹ́ ń gbé kínní ìsojú mo fẹ́ blọ́ọ̀kì yẹn nìkan gbàgbọ́sọ lórí burúkú ni ẹ tálántolo ẹ lè ní ìsinmi láyé tẹ́ fi kú ẹ lè ní ìsinmi ìdè pain you ẹ mọ̀ pé téèyàn bá wá sí orí live chat èèyàn block téèyàn bá wá sí orí live chat èèyàn ìyáláyà ayé ló ń dún lọ́wọ́ àwọn wí tán ẹ̀yin sọ pé mi ń ra viewers ẹ mọ̀ ọdún tèmi ti ń ṣáàtì ni I have million fans all over the world that love Esabod ṣé mo ìgbà tí mo tún wà ní iṣẹ́ ní ìsìn 2.9 mo tún ra viewers ni meanwhile ẹ̀ẹ́dẹ̀ máa show mi ní other side o ibi kan tẹ̀ tí ń fáyìn gan viewers ṣẹ́yìn náà ra viewers ni ìyáláyàgì ló ń bọ́ lọ́wọ́ sórí ó lẹ́nu ọ̀rọ̀ màá gbé story ẹ̀ wá ọjọ́ Sunday with evidence bí mo ṣe ń bọ́ ẹ with back account with evidence gbé tí ẹ jáde ṣe bó lo support ọmọ wọ 21 gbé tí ẹ jáde onítọ́lẹ́nu bíi ti gbìn ìyá ẹ̀ ti fò bòjò náà sórí bó bá pè mí ní ìsìn lájẹ pé mo fẹ́ lọ kó lè jọ mí lójú
tó o bá ti ń sọ̀rọ̀ ètò ìṣépè yẹn tó ráyé ẹ̀ ti bàjẹ́ already tìbí Muslim gbé Quran jáde kó fi ṣépè tèmi ni mo gbé jáde Quran kò fi ṣépè torí ayé ẹ̀ ti bàjẹ́ already ayé ẹ̀ ò ní rẹ́mẹ́dì so yẹ tí n bá ṣe ṣáàtì lọ́sàn máa gbé bíbélì àti Quran sẹ́gbẹ́ kan ni ìyẹn ni ó fi búra yìí tó dẹ̀ máa fi búra ni pé má sọ pé kó má dáa fún ẹ nítorí kò lè dáa fún ẹ rárá torí ó ṣiṣẹ́ 188 níjọba fi ń bọ̀ ẹ ó rí aláyé tó ń fi 18 karat gold ó tó ń fi ń yílẹ̀ ọmọ gbà yé má sùn gbà kó abíkọ̀sí tó ń lò rò bí mo fi ń ṣiṣẹ́ máa kó fọ́tò jáde kán bá mi wo gbogbo gold tí mo rà fún ẹ máa fíjọ ẹ̀ kán bá mi béèrè pé làwọn gold yẹn wà ọkùnrin alágbànà bí àṣà ọmọ kan lórí Facebook tó ro mọ́gbè olópò ó ní bí n pé okùdẹ̀pọ̀ fún owó ó ló náwó lórí bàbá yẹn gan ó lẹ́nu ọ̀rọ̀ kò sóbìnrin tó lè fẹ́ látàárọ̀ títí dalẹ́ alábọ̀dó ni ẹ́ ìbíyàwó wa alábọ̀dó mo ra bèrè sí àfún tó bá ti bímọ mò ń bá jókòó rẹ̀ sọ̀rọ̀ nìyẹn ó jẹ̀bi sọ̀rọ̀ nìyẹn wọ́n ní pé kí ni achievement yẹ bó bá jókòó rẹ̀ 36 did omi wà lẹ́nu ẹ mo máa come on Sunday ó fẹ́ distract mi ni lẹ́yìn tí máa ṣiṣẹ́ ọba tán ni o mi ní mú tí ẹnìkan ṣe o má rò pé yápá àwọn ọba rò pé wọ́n fẹ́ lo ẹ as a scope no iṣẹ́ ìlú tí mò ń ṣe ò lè distract mi distraction ni ẹ o ṣàfẹ́ popular ṣá ò dẹ̀ gborí ire wá láti 95 tó ti wú tí mo ti mú ẹ wọ̀lú òyìnbó kéèyàn mọ́kùnrin wọ̀lú òyìnbó tó dogun gbé Quran kó ṣe pé bí tí mo sọ wo tíkẹ́ẹ̀tì ẹ̀ wá lu òyìnbó ni kí ewu tẹ ní dèjé connection tó máa ń dárúkọ ìwọ tó wọ̀lú òyìnbó 96 àwọn tá a ti wà láti 80s tú mi ló ṣe mọ̀ olóòórùn gbogbo àwọn ọ̀rẹ́ ńkọ́ wọ́n ti sá fún ẹ ó lè gèrè àwọn ọmọ mi ò dẹ̀ lè jẹ́ wọn àwọn ọmọ mi tó pé ìwọ kọ́ mu bí wọn fún spam ẹ̀kọ́ ló doyún ìwọ ní IVF sọnù tó bá lọ́mọ lára ni ìgbà yẹn àfẹ́ ìgbẹ́ tó wí ni ó lòun lò lámìlágan ẹ̀mọ̀ gbà mí mọ̀mọ́ tí bímọ méjì ní tó mọ wèrè yìí mọ̀mọ́ tí bọ́kùnrin mọ̀mọ́ tí bóbìnrin kí tó mọ wèrè tó lòun lámìlágan kí wọ́n dé tó wá àgàrẹ́ òṣùwà fóbìnrin lóyún láti 2003 ó rí pé ti yọ lára rẹ báyìí ibi gan ló yẹ kó máa bẹ̀ mí ipe sí ìdìkún ara mi obìnrin kan gbọ́ kọ́ ládòfo dálégbé dálémọ́ ṣé o ṣe kó mọ́ láti 2003 bẹ́yẹn bá ṣàmúyàn lákàáyè ṣọ́ tó mú spam òdì pé kó mọ́ dọ̀ mọ́ ṣọ́ tó ń fa ló ṣé adára lawọ́ ẹ̀ fún mi lò náà ló tó fa ló spam kàǹtì ó wà láyé lásán you are a working corpse ọmọ ìbànújẹ́ ni ẹ́ kò ní yẹ àwọn ọba tó rán ẹ sí mi mẹ́tàlá kù wọn ò lè dá mi dúró iṣẹ́ attempted murder lẹ wá ṣe fún dọ́tà mi torí pé wọ́n rí mọ́tò yẹn gbé làwọn òbí wọn ṣe ń bẹ̀bẹ̀ àdẹ̀ ní gbẹ́bẹ̀ wọ́n fowó lọ́wọ́ àdẹ̀ ní gbà tí ọwọ́ ìjọba bá tẹ̀ á sọ àwọn tó ń ràn níṣẹ́ máa tó bá di Sunday mi àgbé statement of account mi báńkì ẹyọ kan máa gbé jáde tó bá rí over 150,000 euro ń bẹ kí ló dé tó fẹ́ kú ibi nìkan ló kọ́kọ́ dó ni àbí mi nìkan ló kọ́kọ́ mọ̀ ni wọ́n ń ṣoríire ńlẹ̀ yín ni ìwọ làkọ̀ bí bó ṣe sá olówó ń gbà kó ti yẹ kó máa sọ pé olówó torí olówó rí tó bá lówó ni ìwọ làkọ̀ bí bàbá ẹ̀ ìwọ làkọ̀ bí ìyá ẹ̀ àbúrò bí 14 wà lẹ́yẹ kò sí àbúrò ẹ̀yọ kan tó mú wọ̀ lóyìnbó bẹ́ẹ̀ ni ọmọ tó fi okó ara ẹ̀ bí gan kí n tó mẹ́ gan kò sí ètò wà nílùú òyìnbó ìyá ti mọ̀ pé onínàkúnà ni ẹ́ oníjẹkújẹ onítẹ́tẹ́ ni ẹ́ tí ò lákòjọ kàdà tó bímọ ẹ gbogbo wọn kọ ọmọ wọn wọlé eléyìí tó bímọ Alhaji Sule wọn kọ ọmọ wọn wọlé gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá ó ti gbàgbé olè tó jàǹjọ tí Sati kú ó di Sunday owó Sati tó gbé tí gbogbo Dublin dàrú tó pa ọ̀rẹ́ nítorí owó cocaine. Sorry, I talk with evidence. Dọ́kúmẹ́ǹtì ìgbà tí wọ́n ti bí mi gan pẹ̀lú placenta mi bẹ̀ lọ́wọ́ mi. I don't throw away documents. I have documents. I back up. Ìgbà tí mo ra trọ́ọ̀kì fún ẹ ò máa sọ yẹn. Ó máa ń sọ̀rọ̀ yẹn mọ́rọ̀ tí mo ní kó lọ wá ṣẹ́ṣe. Journalist. Mama dáwọn tó sọ pé interview ni now. Kí ló dáwọn èèyàn mọ̀ pé journalist ni ẹ́? Ìbò búyàn náà ìbò fẹ́ ṣe interview ni.
No, exactly. We're very long about everything. Kò sí tó bá dìdán tó bá bèrè pé bó làlàáfíà rẹ̀ wípé irú iṣẹ́ akọlọ̀ wo ló ń lò. Ó pè tán báyìí ó ló ń lọ yàgbẹ́. Journalist ti ẹ̀yìn tó wá fẹ́ le ju tèmi lọ wọ́n mọ̀ bẹ̀rù rẹ̀ gan o kí ló lè grant interview. Ẹni tó fẹ́ tí mo tẹ̀ ṣe sọ̀rọ̀ ẹni wípé kí la argue fún lé nípẹ̀lẹ̀ tó fẹ́ franchise ọjà mi pẹ̀lú 1.2 ní Nàìjíríà. Mo ní màá rí get order tiẹ̀ gan. Don't franchise my product. My product is my product. Reason tí mo fẹ́ mo ní because oníkálukú ò mọ ibi tó ti lọ tẹ̀ kẹ́ wá gbé ìwé mi wọbẹ̀ kó lọ bí ìwé mi gẹ́ mo ní tó o bá gba 1.2 yẹn mo ní màá gbúdọ̀ tọ̀dọ̀ ẹ̀ gan. Àwọn lọ́jọ́ DKY mo ní máa jáwọ́ gan dànù. DKY ní ẹjọ́ láyé kòrónà ọpẹ́lọpẹ́ ewé yìí ṣé mo rí pé tírọ́ọ̀kì òṣìṣẹ́ ọpẹ́lọpẹ́ ewé yìí ọba níta níka come and talk to your mommy. Fáàtì ni mi ò gbọ́dọ̀ máa pín pé mo fi àwọn ọmọ ewé tẹ̀síṣẹ́ wá ń sọ jí láago mélòó pé ẹ fẹ́ franchise láti Germany lẹ́nu ó ti kọjá ẹ ṣe kọ́kọ́ na TMS lòun ti wá náà. Bàbá yìí sọ̀rọ̀ náà mo try best láti bá wọn sọ̀rọ̀ adébígbé kò brand mi ni náà mo ní tẹ́símẹ̀tì mo lè àwọn orí fóònù mi mo ní tẹ́símẹ̀tì tó mo ṣáà ìpàdé adébígbé wọn ṣàdúrà kò brand mi ọmọ ìlànà tí wọ́n gbọ́ mi mo try láti bá yín sọ̀rọ̀ adébígbé ni kò wà láwọn mi mo kò tẹ̀lé àwọn orí àdéhùn bẹ́ẹ̀ ṣe fẹ́ra mo fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ra bí a bó ṣe lè bá yín sọ̀rọ̀ IVF ti fẹ́ẹ̀lì. Ó ní kò aláwọ̀ mi o in fact mo wá mẹ́sẹ̀jì bàtí adébíyí lọ́sà tó àlè ìsìn mo ń bọ̀ aṣọ àdúrà. Lẹ́tà tí mo fi lé ẹ jáde in 2003 I will bring it on Sunday. Tó dá mi ní gbèsè. Ó jẹ ṣọ́ọ̀bù mi run ní Dublin. Béèrè lọ́wọ́ yìí o. Ó tó sọ pé wàá pè ládùúrà èpè tán fún ẹ. Ṣé ọmọ pàwọn tó ń pè tí bẹ́ẹ̀ náà ló máa ń pè sọ́dọ̀ tí wàá mi tẹ̀ fẹ́ máa ṣe fún nǹkan ọmọ àwọn yẹn kàn máa ń lọ káàkiri ni àwọn yẹn máa ń lọ àwọn tó the same people tó máa ń pè wọ́n á pè sórí ABC ayé tàwọn yẹn ti bàjẹ́ the majority wọn prison ni wọ́n wà ṣùgbọ́n wọ́n gbà kan lo fóònù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe kọ́lì yẹn prison ni wọ́n wà. O gbọ́ tó sọ pé mọ́tò kọlù òun lòun ò ṣe ṣiṣẹ́. ṣó ń lo wheelchair ní àbò fọ́ lójú àbí ó dé gíga ẹ̀ bó ṣe ga yẹn ṣé accident gbẹ̀sẹ̀ ní àbò gbà pẹ́ àléyàn yóò lẹ̀. Irọ́ I swear to God olóma ló ń kọlu mọ́tò tí ń ṣe kinní yẹn gbàtà tíjọ́ ń gbé olóhùn wá owó ìṣọ̀ránsì olóma ló ń kọlu mọ́tò a pè mí kó tó kúrò lé wípé òun máa lọ kọlu mọ́tò sáíkù pé a gbọ́dọ̀ lówó ń lu ìhun ra mọ́tò fún mi olóma ń kọlu mọ́tò ti kọlù nílùú oṣù tó mẹ́fà ó dó orí pé kan gbà at the end of the day òfìta tẹ́tẹ́ náà ni olóhùn kọlu mọ́tò kò yé lásídẹ́ǹtì láyé ẹ̀ yọmọ ti dé lórí ìbò yìí lásídẹ́ǹtì rí mo dẹ̀ máa ń speedy. Information wọ́n ní wọ́n gbọ́ kan last year yẹn àgbàdo lọ sí Nàìjíríà yẹn wọ́n ní ara wéèlì pàtàkì ní pé ń pa àwọn wọn. Ṣèbí kíní ni mọ́tò tó sọ pé ó kọlù ńgbà tó ń fẹ́ lọ ra ẹja aláràn. Tó bá yẹ ìlú yìí máa ká mọ́tò ti kọlù ní ìṣó ti lé 20. Olóma ń kọlu mọ́tò o gbọ́ tó sọ yí pé òun fẹ́ lọ ṣe ṣáàtì yẹn náà kó fẹ́ ra ẹja aláràn pé mọ́tò kọlù òun inú ambulance òun ti wá kú ambulance wá ṣe pín olóhùn ló jíun mọ́tò òun yẹ kọlù láyé ẹ̀ kí kọlù yìí ni. Wọ́n dà mọ̀ ní àyè ẹgbẹ́ ilé yẹn wọ́n dà mọ̀ ọ̀bọ̀ tó sọ pé ojoojúmọ́ máa ní wọ́n admit in hospital kí ló dé alóhùn lásídẹ́ǹtì gẹ́gẹ́ ni mọ́tò mọ̀ lọ ó lọ mú kò ní gbé mọ́tò jáde o akọ̀kọ̀ lu mọ́tò ní ajá náà mọ́ wọn lẹ́nu kí wá ló dé. Ó dẹ̀ tí bó ṣe nígbà tí tó ní wèrè dé nígbà tájọ́ ń gbé náà nìyẹn mo fẹ́ síbi iṣẹ́ kí and Blanchardstown ó lóṣù mẹ́ta ń bẹ̀ ó dẹ̀ délé máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà má wọ̀rí mo dẹ̀ délé mo ní ó máa tètè dé 12 hours ló yẹ kó o ṣe ó ní wèrè náà pé lu ọ nǹkan kan
àṣé òun ló lọ tọ́ wèrè torí ó fẹ́ claim pé wèrè náà ní tí ojú mi rí inú ilé ìta ń sọ yìí ambulance wọ́n fi ń gbé every Thursday lọ sí Sẹ́ Bridge tó bá ti di pé àwọn social worker bá wa máa ṣe Esther as Richard take ẹgbà wá o wèrè akọni o àwa dìde mo ti sọ fún yín rí náà ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ for years tó bá ti jókòó títí because wèrè ẹ̀ wọ́n ti wá ń wò lé ẹ pé wèrè tó nípọn ni tó yọmọ dá tó bá ti rí pé wọ́n bọ̀ ló máa dá rẹ́rìn ó mọ wèrè ṣe tó jẹ́ pé mi ìrírú ẹ̀ rí táwọn yẹn bá ti wá wò wá yí pé wọ́n kò concentrate in class wọ́n máa kó wọn lọ sí class ó yá wèrè oníwèrè gé ẹ̀jẹ̀ níbi ìgbọ́rí oníwèrè gé oúnjẹ níbi iṣẹ́ ní Blashanstan hospital ni o St. James Blashanstan yẹn ni o fẹ́ ó àbí ó kọ́nọ́lé hospital yẹn táwọn yẹn bá ti wá wò wá báyìí nọ́ọ̀sì ó jókòó báyìí mi ó jókòó báyìí wọ́n mọ̀ kọ́ wa pé bí ṣe mọ̀ dí pẹ̀lú ẹ̀ àwa máa dìde lórí àga àwa lọ máa tọ́ bọ sọ́kẹ́ẹ̀tì iná wọ́n bá sáré mu pé don't touch it that is electric ọ̀dọ̀ wàláì tú ẹ̀ mo ṣe mọ̀ pé èèyàn máa ń ka 1 2 3 fún wéèrè wọ́n tó bá ti fẹ́ ṣe báyẹn pé kí n máa ṣe 1 2 wọ́n láre mọ́ máa lọ lẹ̀ tó bá ti fẹ́ ti kàn báyẹn lójú wọn máa ní 1 2 àwọn máa jókòó lọ lẹ̀ díẹ̀díẹ̀ 3 ṣé ọmọ tó wá ṣẹlẹ̀ tó fi wá ba gbogbo claim yẹn gẹ́ngbà yẹn wọn approve ẹ o now because wọ́n di pé exaggeration ti pọ̀ jù ṣe pé wọ́n bá lè yan àwọn wèrè tó kúlù wèrè tiẹ̀ bí kò tọwọ́ bọ ní sọ́kẹ́ẹ̀tì iná ni tomati kò each time tí social worker bá dẹ̀ ti fẹ́ wò wà báyìí yóò tọwọ́ bọ sọ́kẹ́ẹ̀tì iná báyìí ni each time tomati fẹ́ tọwọ́ bọ kékeré wọ́n bá ní kó lọ ṣe blood test míwà àwọn oògùn tó ń kó fún kò ń lò ṣe pé tó bá ń lò ó máa hàn nínú blood test ṣe pé èmi mọ̀ pé ó ń díbọn wèrè ni àdẹ̀mọ̀ bí yóò dẹ̀ wà ní wèrè lóòótọ́ tó pé each time tó bá ti kí wa báyìí ìdí sọ́kẹ́ẹ̀tì tẹlifíṣàn ló lọ ó fẹ́ tọwọ́ bọ̀ ó ga ọ tó bá ti wá gbé ẹ tí bọ́ọ̀sì bá tó ó ti demonstrate kí ni tó bọ́ọ̀sì tó ẹ bọ̀ pé bọ́ọ̀sì tó máa ń kọ́ wèrè yẹn ṣe kó yẹ kójú òkòkò túra ká wájú òkò báyìí nìyẹn ó ga ọ ìmọ̀ máa rò sínú pé olórí burúkú bọ̀bọ̀ èmi mo ní night shift láti ṣe títí alẹ́ ó sì ti promise mi pé tá a bá gbowó wèrè ó láyé wa ti dà yí pé wọ́n fẹ́ nìkan ní 100 and something thousand torí wèrè náà ìjọ wèrè rẹ̀ máa dópin mo wà nílé báyìí náà ni ó bá pè mí láago méjì o ibi sì ti sùn tó mò ń lọ bí ṣẹ́ńjọ́ kejì ìmọ̀ ní ẹ̀lú ìjọ wá gbé mi mo ní wá gbé ń bo òun wà lọ́nà títí ìlú kan òun ò bàtà òun rìn láti lé ni lúkà yẹn dàbí Ìbàdàn mo lè fi júwe lúkà yẹn béèyàn bá máa rìn láti ibi ìdè lúkà yóò lò wọn náà wà kò tún wá wọ bàtà tó wá jásìkò wíńtà mo ní òwò bàtà kí n wá gbé e mo níbo ló wá wà bẹ́ẹ̀ olùsílẹ̀ àwọn ọlọ́pàá yẹn racist ni wọ́n lọ bá àwọn ọlọ́pàá òun wá débẹ̀ wá ní pé where's my key ó ní wọ́n á lé òun jáde mo ní wọn náà ṣe lọ bèrè kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn wọ́n gán ti ń kọjá yẹ òun rìn kò lódìdí ilé òwò bàtà ògbé kóòtù ó wá wọ police station lọ ń ṣe where's my key ọlọ́pàá pé what do you mean where's my key àwọn yẹn bá kúkú tẹ̀ ti jáde yẹ kó public wọn máa pa ambulance fún un pé wèrè tó ní slippers kò bá tó ní slippers dé gbé Quran kò wá sọ gbogbo tí mò ń sọ yìí ó yẹ lẹ́nu mo ṣe rán létí gbogbo àwọn characters ẹ̀ ó yẹ lẹ́nu bó ṣe ń gbọ́ mi wà máa gbá obìnrin yìí ń gbàgbé ọ̀rọ̀ pé yóò gbọ́dọ̀ ṣẹ̀ mí mo rántí ọ̀rọ̀ 100 years làwọn bá wọn olóyè bí mi ò tiẹ̀ wá mọ̀ bí àwọn wèrè yẹn ti dá mọ̀ ní kò tiẹ̀ yé mi torí yẹ kán pa ambulance fún ni torí kò wọ bàtà winter ni ó tutù gan wà ló ń béèrè where's my key ní police station àwọn yẹn bá ti jáde wà ní kí n wá gbé wọn ìjọ yẹn ó na tóbi ìlọ gbé wọn mo níbi tá a bá dé ebi kò lè wáyà wèrè kówó tó dé ní ojoojúmọ́ kó sọ pé ó ti rìn ló máa gbé ẹ kiri máa fi mọ́tò wọ ẹ kiri ìgbà mi máa pa ambulance yìí pé ìyá ṣe psychiatric o ambulance ó rú ẹ wálé nígbà tó délé báyìí bó bá gbowó yẹn ò ní gbà kọ́bọ̀ àdáde òde kò rí sísì gbà nígbà wọn test blood yẹ wọ́n rí pé kí n lo oògùn tó ṣe 45 yẹn ọ̀lẹ ni ẹ ó fẹ́ máa jẹ níbi tó ò ṣe sí
ó mọ̀ pé nígbà tó ń gbé lọ́dọ̀ mi ó mọ̀ pé mò ń fi owó kẹ́ ẹ gan mo ṣe títí mo ra truck low loader tó fi ń gbé truck àjàgbé ńlá mo rà fún ẹ pé kó máa fi ṣiṣẹ́ ó wà ń kí kọ́ọ̀kì dòní bí tó wà Ìbàdàn sí wọ́n ti tú gbogbo pátá rẹ̀ lọ ọ̀lẹ ni ẹ́ kò sí kankan tó ń ṣẹ́jú laziness dé bẹ́gíbẹ́gí ló ń wá kiri òun wí pé àwọn ọmọ ewé ń fún lówó àwọn ọmọ ewé máa fún mi lówó wọ́n ti wí pé wọn ò fún mi lówó pé torí pé mo jẹ́ blogger spiritualist mo ń ṣe ìṣòro fún wọn torí wọn máa gbéṣẹ́ òru lọ bẹ̀rẹ̀ grand oríta mẹ́ta inú odò mo ń ṣiṣẹ́ ìṣẹ́gun fún wọn dẹ̀ ń raṣẹ́ lọ́wọ́ mi iṣẹ́ mi ń jẹ́ ó di dandan kan fowó kẹ́ mi kò tí ẹ yẹ kí n ṣiṣẹ́ mọ́ ó yẹ kí n máa gbàdá mẹ́wàá ni ẹnu gbẹ you are just a lazy fucking 2003 mo wá fẹ́ kó o ṣe okay já mi ní rọ́kàn 2003 mo lé mo pay slip ẹ̀yọ kan jáde pé o ṣiṣẹ́ sọ pé okay gbàtàjọ́ ń gbé mo ti parọ́ mi pé o ṣiṣẹ́ sọ pé àjọ ń gbé ni ìjà lóde okay mo ti lé ẹ síta o gbé lọ́dọ̀ mi ìdẹ̀wọ̀n mi tó ń gbé mo pay slip pé o ṣiṣẹ́ rí mi jáde social welfare ló máa kó jáde receipt wọn kò dẹ̀ sí mo ṣe gbéyànjú ẹ̀ sí bank kéèyàn dúró sí central bank wá fi ta tẹ́tẹ́ ni yanni ó lórí mi mo bá fọwọ́ mo bá fomi lò ó mu lẹ́búlẹ́bú ó ní ìdásọ́wọ́ mo wá fomi lò pé tó fi kọfí lò àbí kò mú Coca-Cola kó fi lò ó ní pé ṣó tiẹ̀ rí gbogbo ayé tẹ̀ lè bọ́jà mi jẹ́ kéèsì ẹ̀ pọ̀ gan-an ó lè bọ́jà mi jẹ́ torí wọ́n ti bá ní ewé tó wọ̀ sọ pé ewé fake yẹn ó ló ń fún wọ lówó oúnjẹ tó ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ tax mi ló fi ń jẹun I'm a taxpayer in this country. Ondina ló ní kéèsì wọn lè end kéèsì láìsí níbẹ̀ last case ni mo máa ṣẹ̀ṣẹ̀ ọgbọ́n tọ́lọ́pàá yẹn sọ fún mi jọ yẹn ni ó ló máa last 6 months ó máa waste for 6 months kó tó jẹ́ o. Ètò tí ẹ wá ṣe ní ìsìn whether you use my name indirectly or indirectly for the assault you are just a lazy cow you are jealous. Ọmọ tó máa ń ṣe fún mi tí bá ti ń gbé truck lọ Nàìjíríà tí bá ti kó mọ́tò lọ ní ọmọ tó máa ń ṣe ni ìwọ dẹ̀ ní kásùnkàjẹ́ enterprises ni adágílásà ọmọ tó yìí ó gbọ̀n mi ìdẹ̀ lè bẹ́ẹ̀ wí eyín ẹ̀ tó jẹ ránṣẹ́lẹ̀ because you don't bath òun wẹ̀ màmá rán ẹ létí ni. So with evidence I will come up on Sunday, but I won't capitalize my show on Sunday on you because you are a distractor. I'm still on the case of the mining. So yeah. Wọ́n rí pé àwọn ranting ranters, àwọn willy winlers tó ń kígbe Esabod Esabod gbogbo ẹ̀ ó rí pé mi ò dá wọn lóhùn mọ́. Mo ti high. Ó fẹ́ kán gbóhùn ẹ̀ ni. You want to be popular. This is Baba Brown blog. This is the blog. Kò sówó ní blog. Èló ń fẹ́ fún ẹ lórí Facebook kò gbé 200 ọ̀nkú ẹ jáde fún ẹ gba €50 ẹ gba $1 kìíní kan. Àní kò gba 1,000 a day. Yẹ kó máa fún ẹ ní 1,000 a day. Nítorí dẹ̀ tún jẹ́ kó lé ẹ jáde ní wípé ṣé mọ̀ pé torí tí ẹlẹ́mi ṣe ń ṣàṣehàn. Torí mo ti pẹ́ lápá ayé. Be back of Island ship with me last week Monday. Yeah, we check your application for the mortgage. We're going to borrow you €225,000. But if you email you one, mission wali me rate mo fe. At the end of the day, mo rek mo fe ra ilẹ̀ kí n kọ́ ní wà cheaper. Ó sì máa kú. Ọmọ gbà tèmi ti jókòó síbí ní ìsìn wọ́n ṣorí burúkú. Yánà ni sọ yìí ní part 1 to 200 tí ó bá ní 200 ikú ni ó pẹ́. Gbogbo tó ìkọ́kọ́ jáde inú ẹ látọ̀dọ̀ tèmi o bó ṣe ṣe lára títí olóyè ògbé oníwèé mi mo gbórúkọ ẹ wá bó ń Bísọ́lá ṣe kú ó di Sunday ní second born báwo ni Bísọ́lá ṣe kú láyé Kẹ́mi Olúnlọ́yọ̀ you are miserable sórí ká máa team up pẹ̀lú àwọn tó máa bá mi jà ó ti ń ṣe ká tó kúrò nílé kò dẹ̀ tí ì ṣe Facebook before 2003 ó ti ń ṣe láti London ó ti gbàgbé ni ṣẹ̀rí ọdún ewu ìwọ ló dájà wálẹ̀ àmì àti wọ́n dẹ̀ ti wà láti 80s in London àwọn ọ̀rẹ́ mi bó ṣe máa lọ tí mọ̀ tó bá ti bá mi jà wá lọ tí mọ̀ gbogbo àwọn ó ti ń ṣe ti pẹ́ gbogbo wọn wá dojú gà kọ́ mi kò dẹ̀ tí ì sí Facebook ó ti ń ṣe ti pẹ́ lọ tọ́jú health ẹ̀ náà kó tó bá mi sọ̀rọ̀ you have a partial stroke
You have a partial stroke. Ilé ìwé ló rà audio ilé because o mọ tán pè ní tapu o dẹ̀ mọ ìwé tán pè ní license ilé bí mo fi yẹn ibi gan tí mo jókòó yìí gbé kúra kò fi ṣe pé sí mi o tí sọ ọmọ bóyá máa wà ní pàtí tó fẹ́ ṣe mi ra 2 plot of land fún ẹ nífẹ̀ẹ́ road mi ra 2 plot of land fún ẹ nífẹ̀ẹ́ road o ti sọ ọmọ ọ̀rọ̀ yọ tó máa bú mi nà ní ọ̀kẹ́kẹ́ wọn tó fi lẹ́ ń ṣe òkúkú ṣe kinní kan ni you are just a lazy asshole. Aláyé bàjẹ́ ni ẹ́ ọmọ ètò bí Nàìjíríà gun òjèrè ẹ òkè ó ti pàkan ó kẹyọ kan tó pé responsible father ni ẹ mú Démọ́lá wọlé ọdún tí pé Démọ́lá àtàwọn ọmọ mi ló yẹ kán jọ wọlé ní UK ìyẹn di Sunday Démọ́lá àtàwọn ọmọ mi ló yẹ kán wọlé ní London àwọn 2 children mi tí mo kó wọlé ńgbà yẹn àwọn gbogbo wọn ló yẹ kí Victoria kó wọlé bọ́n bá mú wọn wọlé ìyá wọn mọ̀ gbàbẹ̀ wọlé sí lára àjẹní ìdáyà gbogbo yẹn làjẹ ìyá tó bí ẹnu gan pè lájẹ onítọ́ ẹ̀ ló ṣe fún yẹn lówó má máa ṣe pèpè kó má dà fún ẹ torí kò lè dà fún ẹ torí o fi iṣẹ́ kọ́ra ní kékeré you are only 55 o bó ṣe dára nù o fi iṣẹ́ kọ́ra Sunday mo máa ṣe show ẹ make sure pé o kó pay slip ẹ jáde àti receipt tó fi sanwó fáwọn ọmọ afẹ́rí déètì ẹ̀ proof la fẹ́ o I work with proof proof la fẹ́ o afẹ́rí nǹkankan you yourself yàtọ̀ sí wọ gbogbo ara London ló mọ̀ láti it is I'm a very very hard working woman to the core mi dẹ̀ ṣe pé ní mo ṣẹ̀ṣẹ̀ owó mi wọ mílíọ̀nù ìlú òyìnbó owó mi ti wọ mílíọ̀nù tipẹ́ Ọlọ́run kan gbà fún mi ó ń lọ ni ẹ má bá ń bẹ ń lè padà bó lórí burúkú ni ẹni okó mo fẹ́ dó ní going 60 àbúlé yìí ṣe èrè ni ilé ọkọ òun fẹ́ wọ̀ ní going 60 less than a year to 60 ṣé ọmọ kékeré ló pè mí mọ́ ni tí gan ṣe dẹ̀ mí gan wọ́n ti wọ secondary school méjì ti wọnú secondary school nú wọn okó mo fẹ́ dó ilé ìdúró ọmọ nǹkan lábẹ́rẹ́ mi mọ́ ní ìtàn ọ̀dà tí mo fẹ́ ká sókè ìtàn mi ò lóòkè mọ́ òbò mi ti pín yinkin ewu ti dí gbogbo ẹ kẹ̀rẹ̀kẹ̀ mi délé ṣe ń ṣe kinní kan okó tí mo dó láyé ìgan kọ́lọ́n kó má fi béèrè ìwà mi ni mo dó kó ń gbà tó kó níyì ẹ̀yìn tí fi gé ìdìdá ẹ̀yìn dà obìnrin tó bá ṣe ń dókó tí ò sì ní ọkọ going 60 àwọn obìnrin alábọ̀ọ́dún láti kékeré tí wọ́n lè ṣiṣẹ́ ni wọ́n lẹ́tàlẹ́ mi tẹ̀mọ̀ pé bó wà ní dì mí àfi tí n bá fẹ́ tọ̀ tí n bá fẹ́ nù dì mí kò lè rí kájẹ́ mo wà bí 40 ní ìsìnkú abẹ́ ẹ̀wọ̀ àgbà mi ni orí pé wá rí pé mo máa ń jó ṣe ṣó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mi ì lè jó mọ́ àgbà tí ń dé ẹlẹ́rìí ayé ìfún ní pẹ́ràn mi mọ́ ìrìn dé lọ́sẹ̀ ya wèrè ìrìn dé lọ́sẹ̀ ya wèrè ó gẹ́sọ̀ tó ṣe pọ́n bẹ́ẹ̀ wo oògùn ẹ̀ style tó fi ṣe ń dó mi gan gbé Quran wà báwo ló ṣe máa ń dóyàn wo rapist wo pedophile ká dé mọ́ bẹ́ẹ̀ ó lẹ́nu ọ̀rọ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ ṣọ́mọ tó ń ṣe ẹ́ gbogbo ti ṣoògùn ó gbé léegun wá bẹ́ẹ̀ ni pé wọn náà mọ ipa àwọn ọmọ mi kàwé ìyókù máa ń fi hàn pé ọmọ mi rè lé ọmọ mi torí tí ẹnì kò yẹ kí n mọ ṣó rẹ ibi oúnjẹ aláṣẹ hàn mo fẹ́ pẹ́ lápá ayé ni pé ẹni tí ò bá bá yàn tọ́jú ọmọ ò lè jẹun irú yín kánínà irú yín ló máa ń di àyà kìlà bó o pa mí lé ní àwọn ọmọ ò lè fẹ́ràn ẹ̀ torí wọ́n kọ́ ló bí wọn sample náà ní 2003 ta ló lóyún fún ẹ táyé ìjọba gan ti bímọ nígbà ìyàwó ẹ̀ Bukky fílẹ̀ wọ́n ti bímọ rẹpẹtẹ fún Nàìjíríà ìkómọ wo ni wọ́n bẹ́ẹ̀ ṣe at least last month mo fi ju orí ẹ was born in 1998 láti 1998 so tó ti wá rí pé kí n ṣe wọ̀lú fún mi lóyún mo gbé wá láti ìta ni torí òfun yàn lóyún náà torí wọ̀kọ́ ló sọ pé wọ̀kọ́ ló bí Démọ́lá òfun yàn lóyún Démọ́lá òde ẹjọ́ ẹ orí bí Démọ́lá ṣe rí ni bí kànmọ́lẹ̀ ìwọ́dẹ̀ ẹ̀ga ìyẹ́ ẹ̀ga oníbàbá lẹ́kan ibi tí ìyẹ̀ ti ń tẹmu ní Ifẹ̀ ló bí Démọ́lá story tó sọ nìyẹn Démọ́lá òjọ́ ẹ̀ lọ́mọ òṣè owó náà mọ̀ pé o ti lọ fún test o ní low sperm count ojú òtí ẹ̀jẹ̀ nílùú òyìnbó ni òun ló bá wọn ṣèkó mọ láti 2003 at least iye ẹnu mo mú nígbà tó lawọ́ tó fomi wò ló ibi ká ṣé mo tó mú sperm díẹ̀
náà kà á tamatama because ọmọ pé wọ́kọ́ ló ní wọ́n. tó bá di Sunday máa sọ bàbá àwọn ọmọ fún ẹ kò sí ètò ìjọ ẹ nínú gbogbo àwọn ọmọ yẹn ẹ ṣe tẹ̀ ń blọ́ọ̀kì wọn kò sí ètò ìjọ ẹ nínú àwọn ọmọ yẹn mo kàn fi bàṣírí ẹ ni tóró ní kí wọ́n lọ ṣe IVF mo fi àwọn ọmọ méjèèjì bàṣírí ẹ ni wàláhì inú wọn ṣe nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ọmọ mi wà cultured ni gbà tó tẹ̀ sọ pé àwọn ọmọ mi ò lọ léèwé ṣé o mọ primary school tí wọ́n lọ́gán dèpòdèpò secondary school ọmọ ọjọ́ tí wọ́n ní ìdìwé nígbà tí mo há nígbà tí Anna wà ní class 3 ní secondary school tí ṣọ́ọ̀bù mi títí tí ò sí nǹkan kan máa ti gé àtìlé tó ń gbé lọ́dọ̀ títí náà pé kò jọ kó help wa pẹ̀lú ìwé school ẹ̀ tó yọjú ń jọ náà fi Quran búra òde wìdí òpò pé ọmọ yẹn dẹ̀ sọ pé ìwé tá a fẹ́ rà kì í tún ṣe tuntun tó àwa gan àfẹ́ ní ẹ lára wọ́n máa ta second hand ní school showroom wọ́n máa ṣe show kìíní fún ìwé kí ni nǹkan tó ṣe ń jọ yẹn mo fẹ́ kó bọ́ síta kó sọ wọ́n débi tán ti máa ràwé ní St Mary Selbridge ó sọ fún dọ́tà mi pé ó gbàgbé káàdì yí pé kò dẹ̀ sẹ́pọ̀ nu mọ́tò ẹ̀ ó tún gba 100 euro lọ́mọwọ́ ọmọ yẹn a dúró ó fẹ́ èdè àfi tá a bá máa rí ẹ̀dùn ní lónìí ó tún gba 100 euro lọ́nà búra pé Démọ́lá ọmọ ẹyọ kan yẹn ni kò fi búra má sọ pé kò ní dáa fún ẹ tó bá dẹ̀ fẹ́ búra ní tó máa fi búra ní ìsìn ni pé kí mọ́tò tún kọlù ẹ kó wá pa ẹ kó bọ́ sórí wheelchair má sọ pé kò lè dáa fún ẹ ìlara ló ń bẹ ẹjà èmi náà mọ̀ pé Ọlọ́run lè dógò mi padà wọn náà mọ̀ pé gbogbo àtàjọ ń gbé náà mo try lọ́mọ obìnrin mo ní ṣọ́ọ̀bù nílùú mo ń gbé tírélà lọlé mo ń kó káàsì lọlé bó bá tẹ̀ pé kòkòrò tẹ̀gẹ́ ẹ̀fọ́ ìdí ìgbà ló wà onílara mo lé ẹ síta lògo bá dé ògo ìbá bú dé apá èmi gan wà ká mọ́ wà ní kọ́ lọ máa pa mí ìtàn wo ló ní nǹkan kan ń bọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta wà á kú ó tí kú ó sì máa kú nǹkan kan ń bọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta títí end of this month tó máa jáde wà á kú Esabod ti lórúkọ gbogbo àwọn ọ̀rẹ́ pátá ló ti sá fún ẹ tí bá ń ṣe báde má jẹ́ kí n tẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ tó sá fún yẹn wọ́n máa ń fún mi lówó báde mi ní dárúkọ wọn máa ń send owó sí mi tó ń gbajúmọ̀ ní Dublin yìí pé mọ́mí wálé ìjọba máa ní ìyẹ́ nígbà tí tó ṣẹlẹ̀ sí Anna yìí I swear to God lára àwọn ọ̀rẹ́ méjì pé mi nígẹ̀ta but I don't mention name ìwọ tó ti tẹ́ ní Dublin àmà ní pé ìwọ bàbá Ọ̀ṣun kìíní kan ìwọ tó pé báwọn ṣe yọ ẹ́ kó nínú Saheed ọba Dublin ò ń ṣe kúure ọba wọn ní Dublin ẹ ṣáà mọ̀ Saheed olójú olóńgbò wọ́n bá ní wọ́n ń ṣe oyè wọ́n rò pé èèyàn ní dẹ̀jọ́ tún fúlù wọ́n bá kó lẹ́kẹ̀ẹ́sẹ̀ bàbá rí inú fọ́tò wọn jáwé sí lórí ẹlọ́wọ́ lórí Facebook ẹ̀ níjà wọ́n bá sọ ní Akérógun ó dẹ̀ pé bọ̀bọ́ yẹn lójú òun ó ń ṣèyàn tó da Saheed a mọ̀ pé ìwọ tún la Akérógun bọ̀bọ́ yìí ó ti rógun already Saheed gan ló ṣe lawọ́ fomi lò ló finish ọ̀tọ̀ ayé ẹ̀ lónà já ìwé sórí ló gbégbó sójú Akérógun of Dublin wọ́n rọ̀ lóyè within 6 months wọ́n lé ẹsẹ̀ ò bá dé lẹ́ni tó ṣe ń bú Saheed o ó ní wọ́n fẹ́ ní ó ti nà wọ́n ní pápá ní ó ti já I'm a boxer kẹ̀bọ̀ tó lẹ́ẹ̀kan ló ná mi rí àwọn ọ̀rẹ́ kan máa fẹ́ ṣe ẹ̀yẹ ní Dublin even kan obìnrin gan máa fẹ́ ṣe ẹ̀yẹ ní Dublin ó ní mo gbé story ẹ̀ wá tó bá di Sunday evidence 2013 tẹ́mọ̀ pé Ọlọ́run lè yọ mí kú nínú ibi tẹ́ ẹ̀ tì mí mọ́ ó fẹ́ sọ pé mi ni mo kẹ́yìn lórí Facebook tó ibi tètè bá wọn join Facebook because gbogbo nǹkan ti run down kí ló tó fẹ́ kú kíkú tó dé ok audio money ni ibi kọ́ mo ra lé talking ok wọ́n ti tẹ́ mi síbẹ̀ ẹ lọ kú bó wọ́n tẹ̀wọ̀ sí wo wá sórí live chat olémi ni mo ní kí mọ́tò kọlù ẹ̀ ẹni tí mo ti fi lẹ̀ last year ló ṣe ṣáàtì yẹn náà òun lọ rẹja aláràn ló bá ní kó òun fóònà ní mọ́tò bá kọlù òun wá dákú nígbà ambulance dé òun ọ̀gbà tó ń wọnú ambulance ìgbà tí yóò máa tají báyìí nǹkan gbọ́ pín 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 oníṣòro yàtọ̀ jẹ́ kí n sọ fún ẹ
ó ti pè yẹ́ ẹ̀ lájẹ̀ ó lóun lójókòó ti ra wẹ́ ìyẹn là nọ́ọ̀sì kó tó kúrò nílé bí yẹ bá jàjẹ́ jẹ́wọ́ gan níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ ó jàre iṣẹ́ ó dá ìrẹ́ àjẹ́ ọ̀lẹ́ ní ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ sísì tí ò dá o ò ní gbà kí n gbọ́ yí pé o ní di transplant tó pé owó tó kù èmi mo ní wà láì ní fún ọ ó fẹ́ pa mí kó jogún ọmọ ó fẹ́ pa mí kó jogún àwọn ọmọ wèrè alábòdú ọkùnrin kó pay slip jáde at least ID card nígbà òun wà London òun general manager security bẹ́ẹ̀ náà bàbá náà sọ gbogbo yín ń ṣe bàbá náà ní èmi ń ṣọmọ ọ̀dọ́ gáréèjì general manager gáréèjì ni mí àwọn bloody illiterates anyway mi ò lè fi bẹ́ẹ̀ bá aláṣọ ikú mo tẹ̀ máa tún gbé fídíò yẹn síta ẹ̀yin àdúgbò bá mi ṣe family house àwọn family ọkọ mi ẹ̀ bá ń kọ́ fọ́tò ẹ̀ bá ń tún gbé fídíò yẹn torí o ti purọ́ fáwọn èèyàn pé ọpẹ́lọpẹ́ bí n pé àwọn àgbà kọ́ tó ní pé kò fẹ́ kọ́ńṣó family lè kò ní fọ́tò lè bàbẹ́ èmi nìkan mo ní gbọ́ mo lọ kí wọn míwàá mi ò ṣó ẹ̀ṣà kókó tí ì sí Facebook ọmọ ọba lòun ẹ pé kò pé rẹ̀ lọ́mọ ọba mọ́ ọmọ ọba lọ́rọ̀ gun lóhun ṣé máa bí n pé lọ lé wọn báyìí tí gbogbo àwọn bàbẹ́ àti ìyá tán kéyìn sí kìíní báyìí tẹkùn ẹ̀kẹ́ ní dáa fún ọ àwọn oníṣẹ́mọdé gáréèjì àgbàlagbà gáréèjì ni wá mo ní mo gbé mo dáràn àwọn ìtàn èmi nìkan náà ògùn mo fi fẹ́ ọ ògùn mo fi dú ọ ògùn mo fi bímọ fún ọ ògùn ni mo fi kó kádà rẹ ó rí i pé mo lágbára lórí rẹ nù remote control ayé ẹ kò ní dáa fún ẹbí pé bó ṣe dójú tì mí dó fídíò yẹn wà sáàdì bàbá sínú rẹ tó máa ń gbé fídíò yẹn ó wà sáàdì but mo fẹ́ káwọn fámìlì yẹn kọ́ mọ̀ pé mi ò bí wọn fún gbogbo ìpè tán sẹ́yìn kò lè má wọn mọ́ mi Gaddafi kò lọ lọ́mọ Gaddafi kò látọ̀ nídìí láti tó ta kò ní àtà ẹ̀ tí ì bá kó mọ nílùú yìí àwọn wèrè kan náà ń kọ́ síbẹ̀ pé àwọn kan béèrè pé bàbá kílẹ̀tẹ̀ fi níyàwó láti jẹ́ ó ní kílẹ̀tẹ̀ mi náà ò fi lọ́kọ. àníyá mi dálé mọ́ṣú mo gbọ́yìn pé bàbá mi dálé mọ́ṣú rí. ọkùnrin tó wọ́gìlì Nàìjíríà gan níyàwó 3 tí ò níṣẹ́ lọ́wọ́ onídàáfó gan tí ò níṣẹ́ lọ́wọ́ tó kọlà sóhùn wọ́n fẹ́ yàwó 6. obìnrin èmi ti wọ menopause ti pẹ́ mo ti wọ menopause mo ti dókó kàn ní ìzàdéjọ 49 ni obo mi ò tiẹ̀ wá dá mọ́ ẹ má stop oko tẹ bá wọ menopause shape ẹ ò dá mọ́ bọ́kùnrin bá rí yóò bí sórí òbò mi ni very ugly idiot pussy olóṣì pussy tẹ́mi gan bá fi níwọ̀ wò máa pọ́ lórí burúkú iṣẹ́ rí báyìí ó wá ń hun jọ ó wá rí rákọ̀rákọ̀ kọ́lọ̀ rẹ̀ ò tiẹ̀ brown kò dúdú ó wá ń wò dòó. kí ló dé fà mi ò ṣe nǹkan oṣù mọ́ dẹ́mi tó wá rí okó gírí sí ẹ̀ wèrí ẹ̀ ó ti rò pé mo ní partial stroke ni níbi òbó náà wọ́n ṣe sọ pé mo ní prolapse tó bá di Sunday with evidence tó má flag pé yẹn pé mo ṣó pussy ìjọ yẹn màá tún padà wá èmi ò lójú tì í. Can you send what? Don't text me, Lali. I'm not going to reply you. Into Dublin, can you send what? Can you send your link to me? I want to buy some few things. I live in Dublin, but I have it before. But go on the website, go on the Facebook. I don't work on Wednesday. Don't send many. We notice no Dublin. I'm sure you are watching me. What don't text like Dublin? So why the link website in the page? Our sales will be over on Friday. Kadete to shame me had to be 4 months. Our sales will be over. No chigeki olani is mtoni chelati she. Tí ẹ bá ti wọ menopause, ó dá kéèyàn mo ṣẹ̀ṣẹ̀ wá lọ kà ni. Ó dá kó máa bá yín grease ẹ. La ṣe ń ta àdòdùn. Ẹ lu àdòdùn sí òbò yẹn. Èmi wá mú òbò mo apati. Ó rẹ̀ bí wà tí ilé téèyàn ti pati. Ṣé wá rí ibi dán méjèèjì ó wá súnkí ó wá dàbí àní ìgbín gan fáyìn jù lọ lóko ìfẹ́ wọ̀ mo lóbò yìí gan tì mí lójú láti ṣe fọkùnrin tí n bá fẹ́ dú ọkùnrin ẹ̀yìn máa gbà wọlé ẹ̀yìn ni mo máa gbà wọlé bí mo ṣe máa ṣèdí ẹ̀yìn ni torí wájú ò ṣe kó má jẹ́ kókó kú ìyìn fún ìgbọ́n lábẹ́rẹ́ ìyìn fún ní gata kíntẹ̀ máa ń wí ní gata máa ń sìn nǹkan gọmọlé 20 ni jẹ́ kí n sọ fún ẹ tí n bá fẹ́ dóko ẹni tájọ wà level homeowners tí n bá fẹ́ dóko ẹni tó lówó tó náà ń ka mílíọ̀n tí mo mọ̀ pé ebi ò ní ìdí owó ẹ o ebi ń gbowó lọ́wọ́ ọkùnrin
ọkùnrin ò fún mi lówó ọbẹ̀ rẹ̀ but kò ní wá láti wá kó tèmi lọ ìwọ 188 kí n gbé bùkátà mi àpadà sí burúkú ọlọ́mọ jẹ́ kí n rí àdúrà ẹ̀bù géńdé ọlọ́ kí ni adájọ́ wí fún ẹ nígbà tí mo gbé lọ tó sanwó oúnjẹ ọmọ ní years ago ó ní bó ṣe dàgbà tó ìbò ṣe ga tó ìgbà yẹn náà kí ló wí I was talking of 2008 ó ní I had an accident tí wọ́n yé ní accident láyé tiẹ̀ ni àdìsẹ́sẹ́sàn is a write off is a write off accident ṣá ó ti ní ká tó kúrò nílé bó ti ń ṣòwò wèrè kó tó kúrò nílé gbogbo ìgbà tẹ́mi dẹ́ claim disability mo ní arthritis ni báyọ̀ náà máa ṣe replacement mo ní problem ìjìká because iṣẹ́ kí àtà máa ń ṣe tá máa ń gbéyàn yẹn ó degenerate skin mi gbà yẹn ó ní mo ṣe máa gbọ́ mo lè gbà yín mi lè gbé ìjìká mi báyìí ó máa tí má sùn bẹ́ẹ̀ ó máa wúwo ní ọtí ọ̀pọ̀lọpọ̀ àgbo gábà but still gbà yín náà mo ṣì ń ṣiṣẹ́ part time I was working as least sleep minutes I will show you the ID card as a receptionist show what the ID card tó wà nílùú òyìnbó láti 1995 àṣírí èmi náà wàá fẹ́ ṣe part 200 ó jọ tó bá fún wa ní evidence tó bá ń sọ and I'm going to bring all the evidence ó lè má tó Sunday gan tó máa kọ́ àwọn evidence ẹ̀ wá torí Sunday program is for influential people big people as a big blogger mi ìfẹ́ ní gbé tó lóòrùn tiẹ̀ kí n kò mọ̀ wá publicity ni kò yẹ kí n fún ẹ látẹ̀ńṣẹ́ ibi ń pa ẹ́ gidigidi bí n pé tó ń fún ẹ lówó ó ti jẹ́ ẹ jùlẹ̀ ló jẹ́ pé ìǹtẹ̀ tó yẹ wọ 200 ìǹtẹ̀ tó yẹ wọ 200 àlójú mi fíìmù mi ń bọ̀ kékeré kan. Sure. It's okay. No, it's not okay. Sure. Sure what? 1 o'clock in the morning. Stop shouting. Okay. Mo ti ń já wọn níbọ̀ lẹ́hìn. So therefore pé mo ti ń já wọn níbọ̀ lẹ́ olórí burúkú ni ṣé o rí pé reserve area aláwa wọ́n ká ní kálà ní kínní. So therefore tí mo fẹ́ kọ ẹ̀mọ̀ dájúdájú ni wípé I don't care ó fẹ́ kí n promote ẹ ni you are looking for publicity tó bá yá gan máa ní kídíkè wà ẹ̀kan kò yẹ kó máa play ẹ̀ mọ́ òun wá ó ṣàfẹ́ popular àdẹ̀kọ́ mẹ́ẹ̀ ó rò pé ó ṣàfẹ́ di kínní ìwọ́dẹ̀ nìyí ọ̀rọ̀ ẹnu ẹ̀gún ò dáa ó ti ní partial stroke bó o pò òyìnbó pé ama smith ẹ̀rọ second and third stage gbogbo nǹkan ló pètè pé lúṣàmù gan ò mọ̀ pé mo kọ̀rẹ́ ẹ̀sẹ̀ títí bàtà wà lọ́dọ̀ wa máa ní lúzọ̀m you're just a disgrace fuck the hell off àdúgbò olówó níbi à ń pariwo níbi àdúgbò olówó níbi kí n jẹ́ àdúgbò jọ̀ǹkì kí ló dé ilé council tó ń gbé €15 ló ń san per week ó tún lákòjọ àwọn ẹgbẹ́ ń wa taizi nílùú àwọn ẹgbẹ́ ń wa uber ṣúyẹ àwọn ẹgbẹ́ ń wa uber go and get it live bóbìnrin bá tiẹ̀ lórí èèyàn láti 2003 orípórí ẹ ti gbà bọ̀dẹ̀ ọ̀bùn rẹ̀ kú ọkọ̀ tí ó rọ̀ mọ́ òpònú ọ̀dẹ̀ àwọn òbí ẹ̀ ò jẹun ẹ̀ ẹyọ kan tó wà Nàìjíríà gan ò mú wọlé tí èyí máa sọ pé má máa parọ́ ọmọ ẹ̀ mọ́ rẹ̀ pé ò ti lówó rí òun lówó má tó lókè tó mọ́ mi wọlé wọ́n dájú ọkùnrin apààyàn yìí alábẹ́ jíjóná díẹ̀ wọnú lílọ mo ṣiṣẹ́ ìdílé mi ìjẹ́ kára àdúgbò sún ìgẹ̀hún wọlé wọn mọ̀ pé lórí burúkú yẹn ló ń jẹ́ kí mi nípa ṣáàtì ẹ̀ pọ̀ mọ́ Sunday mo lè jáde before Sunday with my evidences. School wo nǹkan tí mo bí ẹ léèrè secondary school wo lọ mọ́ ń lọ ó bẹ́tà kó tètè drive kó ní àdúgbò kó wá kọ́rúkọ ọbẹ̀ lẹ̀ ìwé wo ló rà fún wọn rí owó school wo ló san rí wọ́n ń san owó school nílùú yìí o wọ́n ń san owó school anyway yóò nǹkan kó wà lórí social wàá san owó school ó ní iye tán gbọ́dọ̀ san wàá bímọ mọ́ owó yìí bí n pé okú tiẹ̀ o ìbí wọ́n ni saviour wọ́n ni messiah tó ń rán wọ́n náà rí pé wèrè méjì ló fẹ́ ra wọn ìwọ náà ti rí pálábọ̀dọ̀ ni adẹ̀ ti gbọ́ fún ní sítórí ẹ̀ ń bọ̀ bí wọ́n ṣe gbowó charity ẹ dáwó fún òun lọ kóòtù wò tún kówó jẹ àwa wí tán olóko tiẹ̀ tó kú ló ń jẹ́ kó máa dókò kiri tí ó kẹlẹ̀bẹ̀ èèyàn bí àwọn onírà ń he àwọn gọ̀ọ̀sì mi
sórí story tèmi ò ní o kò ní o omo ya àwọn obìnrin tó máa ń pè mí tó ti fọkọ lẹ̀ tàbí tọkọ ti fi wọ́n lẹ̀ tí àwọn yẹn bá ti bí ìkẹ́ bẹ́yìn ọkùnrin yìí ṣe máa ń sunkún kiri nìyẹn àwọn obìnrin sórí àwọn obìnrin tó ń pè é gan they are going through the same thing. Gbogbo ogun tí mo ní lórí Facebook yìí ìwọ ló fà. You brought my case to Facebook in 2012. Ọkà ilẹ̀ ti ṣú speaker mi yẹn ni ìbá play audio ìwà àti infinity kí mi mọ̀ pé iná tó ń jó mi inú ilé ló wà. Ìwọ bá dáradára ó fẹ́ kó máa dáwó fún un ni ìyá alápámọ́ ẹ̀ pé bí n pé tó ń bọ́ ti lọ bí n pé tó bọ́ ti lọ bí n pé tó bọ́ ti lọ alábọ̀dọ̀ ṣé wá ó fẹ́ gẹ́ ẹ̀kan lẹ́yìn mi bìbí yẹn lówó jù mí lọ gan yẹ pé kókó kẹ̀rẹ́ sókè bìbí yẹn lówó jù mí lọ gan chevron ti ń ṣiṣẹ́ wọ́n ṣe má rí jù àwọn oníríǹgì platinum ọkùnrin sọ wà kò ti gbà pé ní ọjọ́ alẹ́ kò pọn dandan kóbìnrin gbélé ọkọ dọjọ́ alẹ́ mo bó ò gbọ́ rí ibi ìyá ẹ bàlígàn sí lè jímọ̀ mo wà lára àwọn tó mo dáwó tí mo fi pè pàtí ẹ̀dẹ́ láti fẹ́ tàbí gbàlè fún ìyá ẹ̀kan náà sì lè jímọ̀ ìyá ẹ pẹpẹyẹ yìí ẹlẹ́nu wíwọ́ ìyá ẹ̀gan sì lè jímọ̀ sórí tó bá ti di age kan especially when you are going to 60 or you are over 60 tọ́mọ ẹ bá kọ́lé ó gbọ́ pé wọ́n mú bàbá sọ́dọ̀ mi dámi lóhùn ṣé ó gbọ́ pé wọ́n mú bàbá sọ́dọ̀ mi ìyá ni wọ́n mú sọ́dọ̀ ṣóyè tẹ́ǹsẹ̀ pé Esabod lè rọkọ fẹ́ abo lórí burúkú ni ó ṣe wá pọ̀ ní ó ṣe pọ̀ dà báyìí ní few months to 60 10 months to 60 Esabod lè lọ́kọ fẹ́ àlóhùn sọ̀rọ̀ bí ó pọ̀ nù. Ibi sì ń bá àwọn ọmọ gbé àwọn ọmọ tèmi sì ń yọjú sí mi. Àwọn ọmọ tèmi sì ń yọjú sí mi. Obìnrin máa ń dálé mo ṣúnà táwọn tó mú àwọn pẹ́rẹ́ǹtì wọn wá lóyìnbó ìyá wọn ni wọ́n mú sọ́dọ̀ náà ìyá wọn mú sọ́dọ̀ ìta ló fẹ́ báwọ̀ gbé òkú ìláyà ńlé dálé mo ṣú obìnrin èmi ti lọ́mọ wọn ti lọ́mọ wọn kórí burúkú alálòpọ̀ wọ́n ń gbé olóńgbò mi bọ̀ ní olóńgbò kan wọ́n ń gbé olóńgbò mi bọ̀ ní 2 weeks time wọ́n tó ṣe mọ̀ yàn ní ó dàgbé 5 weeks ní báyìí wọ́n ìyá ìṣẹ̀ṣẹ̀ bí ni wọ́n fẹ́ kó gbóyàn dáadáa kan tó gbé wá wọ́n gbé olóńgbò mi bọ̀ olóńgbò yẹn mo fẹ́ rán níṣẹ́ sí àwọn ọba ojúkò orúkọ àjẹmí kó ń gbólóńgbò òun wá publicity ni sórí ibi tó ń bá lọ yìí máa já gbogbo irú ẹ̀ pẹ̀lú documents àtìgbà tí mò ń gbé trailer lọ Nàìjíríà with documents má sọ pé ó lè evidence o kó pay slip ẹ̀ jáde alápá má ṣe ṣe olùṣe ó máa ń tọ́ paint ibẹ̀ ṣe rí yẹn white paint ó máa ń tọ́ paint alo lipstick ọ̀lẹ́jì kò lò táwọn èèyàn bá rí gbogbo document àti ìwé tí mo fi ra lẹ̀ fún ẹ wà á mọ̀ pé mi ò pa àwọn èèyàn náà mọ̀ pé mi ò parọ́ mọ́ ẹ̀ wọ́n ń wẹ̀ ṣùgbọ́n wọn ò ní speaker nínú ayé wọn ò ní speaker ní ìwọ nìkan lóko tó ń ṣorí burúkú àmúgbó ògúnfe dublin gan tó ti ẹ̀ ugly kó gba alẹ́ mọ̀ pé obìnrin ò kí ń lélẹ̀ ògúnfe dublin bó ṣe wọ̀wọ̀ bó ṣe ugly títọ́ máa rú lẹ́nu ẹ̀ oníyàwó nínú ilé kí ló dé ìbẹ́jọ́ mú gbó ní
òun ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́ social ni ilé social ló ń pé obìnrin fẹ́ ọmọ yìí obìnrin tó ti fẹ́ tó ti bímọ fún ọmọ 8 ló ń tọ́ lọ́wọ́ yẹn kí ló dé bàbá àgbàyà ládòfo oníspámù òfo lẹ́kùn àní ògúnfẹsẹ́ ṣé orí pé fine boy kan wọ́n fẹ́ níyàwó lé ògúnfẹ́ níyàwó ògúnfẹ́ Dublin bí ò ṣe níṣẹ́ lọ́wọ́ tó yà láǹgbà sékùn téyìn ẹ̀ jẹrà torí ẹ̀rí pẹlẹbẹ oníyàwó sílẹ̀ kí ló dé àní ìyá mi ló ń dalé moṣú wọn sọ pé bàbá ń dalé moṣú lórí burúkú lórí fíṣẹ́sì wa máa parí Friday gàrí yẹ kó máa kígbe jíìpù yẹn ló ń bínú bàbá ọ̀ṣàrà tí a rọ̀bà lórí burúkú ló ṣe ní pé kó wá pa ọmọ sínú ilé fún mi ṣé rí ọ̀ṣàrà jíìpù yẹn lè téńté síta ni rí ó tún rí pé mo tún náwó sínú ilé gan rí bó tí mo fi ń fọ ní ìṣẹ̀lẹ̀ bèrè iye tí wọ́n fi ń fọ ní ìṣẹ̀lẹ̀ ṣé o ti rí àfẹ́ kó wọ́n ń fọ ní ìṣẹ̀lẹ̀ fi lọ́wọ́ ṣé o ti rí gbogbo ẹ̀ wọ́n máa fọ́ gbogbo kíṣìn yẹn wọ́n máa fọ́ gbogbo ilẹ̀ yẹn wọ́n máa fọ́ ṣé yẹ wàláhì tó bá fẹ́ fọ́ gbogbo inú ilé kò mọ́ tàtí ìpè o wà ná over 10,000 lórí burúkú aláyé bàjẹ́ ẹ ṣe jáde jẹ́ fi ń sílẹ̀ wo stairs inú máa yọ kúrò ń bẹ̀ wọ́n á yọ gbogbo cabinet kitchen kúrò ń bẹ̀ ẹ̀yin rádaràdà rédèrèdè wàláhì mo ti arrive èmi mo ṣẹ́gun sí máa jọbẹ̀ single mother 3 and 4 years ọdún 3 ọdún 4 ló ti dà wọ́n lẹ̀ ò bójú wẹ̀yìn àmọ́ wàá pé 20 something yẹn kékeré lórí burúkú máa ń báyà